Jọ̀ọ́ torí Ọlọ́run. Ta ló rán iṣẹ́? Baby, I need to share the way today. Ṣé mo sọ fún ẹ pé statue ẹ yìí mi like ẹ? Sọ fún mi. Àjàlá ta náà. Ṣé màá jẹ́ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ tẹ̀rín kan wá gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ àbí? Kò lè ṣe é ṣe. 7, 8. Àti ẹ̀dá tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe ni wá dé lọ rẹ́jísítà sí gym àbí kó jog kó máa jog lójú títì. Kí n máa jog lójú títì lórí títì ọlọ́dà màá jẹ́ kí tírélà kan kó wá kọ́ mi lẹ́sẹ̀ dànù lóòrùn jẹ́ èmi ò lè ṣe yẹn ibi náà màá ti ṣe bẹ́ẹ̀ ni ṣé wọ́n bá mi kà ẹni sọ wọ́n ti mú mi ẹ̀yà máa kà. Èmi àti ẹ̀kọ́. 5